adúpẹ́ fọlọ́dúnmọ́rè lẹ́ni ọjọ́ 12 oṣù kínní ọdún 2025 tí àwọn àpapọ̀ oníṣẹ̀ṣe nílùú Ìkìsì tí wọ́n ń ṣe ètò nílùú wọn tí wọ́n pe èmi evangelist Adéfáìwà lẹ́sìn láti wá bá wọn sọ̀rọ̀ ìtanijí níbẹ̀. Ó tiẹ̀ tí ó sápá mi níyì ni. Ìlú Ògbómọ̀ṣọ́ la wà báyìí. Ìlú Ògbómọ̀ṣọ́ la wà báyìí. Agbéra ń lọ sílùú Ìkìsì yìí láti lọ pẹ̀lú wọn pẹ̀lú ètò tí wọ́n fẹ́ ṣe. Ká ní mo bá rántí ní àtilé ńlọ yẹ kí n ti máa ṣe ní wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Ìlú Ògbómọ̀ṣọ́ la wà báyìí. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ akíwa o. Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun níbi tí wọ́n ti ń jẹ àmàlà kó tó di pé wọ́n á mú kọ́ yan gan. Akíwa adẹ̀ kí àwọn bàbá wa náà kábíyèsí ọba ti bàbá wa Aláyélúwà ní Gándì tìlú Ògbómọ̀ṣọ́ àti kọjá ààfin wọn ni. Bẹ́ẹ̀ ni ìgbà ní kí n ṣàfihàn bàbá wa rántí ńgbà tá a bá ń padà bọ̀ kó Olódùmarè kó wà pẹ̀lú wa. A kí bàbá yìí nítorí pé nínú ọba tí ó jọ wá lójú nílẹ̀ káàárọ̀ oòjíire ni. Torí pé tí wọ́n bá ní kí wọ́n máa dìbò fún bàbá yìí bàbá ní ká fojú inú wò ọ̀pọ̀lọpọ̀ tí ẹ fẹ́ lè sọ pé bàbá yìí ọ̀yẹ́ lóye o yóò dàbẹ̀rú ni o yóò bàbẹ̀ jẹ́ ni. Ṣùgbọ́n nígbà tí bàbá yìí débẹ̀ wọ́n ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Wọ́n fi tẹ̀sìn ṣe torí tí wọ́n bá fi tẹ̀sìn ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́ ìbárí bákan o. Nígbà táwọn ẹlẹ́sìn kan tiẹ̀ gbógun tiwọn jẹ́ ń sọ pé òpópónà tá a wà yìí ní Ògbómọ̀ṣọ́ òpópónà tó lọ sílùú Ọ̀yẹ́ Èkìtì ibẹ̀ la wà tá a ti ń lọ báyìí o. So bàbá kábíyèsí à ń kí ni o bẹ́ẹ̀ sí níbẹ̀ ìpọ̀rí yín gbọ́ ìṣẹ̀dá yín gbọ́ àwọn alálẹ̀ sì ń gbọ́ pé à ń kọjá lọ nílùú Ògbómọ̀ṣọ́ k'Olódùmarè kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ìrìn àjò wa ní sì ń tẹ̀ síwájú nílùú Ìkìsì ibẹ̀ ni à ń lọ o à ń bọ̀. Sọ́tìyà ìlú Ògbómọ̀ṣọ́ ńlá ti kúrò níbẹ̀ yẹn. Ifá ní tá a bá rí tá a bá wí Ọlọ́run ẹni a máa mọ́. Ọ̀rúnmìlà ní tí a bá rí bí a bá sọ ó ní yóò di ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Adébáfẹ́ ní tá a wí fún tí ọ̀gbọ̀ tí ń gbógun lọ sílùú Ògbómọ̀ṣọ́. Ẹ rí i pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú ìṣẹ̀ǹbáyé ni. Ìlú tí ó jẹ́ pé Ifá dá fún wọn lótú bẹ̀ nítorí kó lè bá a ṣe tòrò nítorí kó lè bá a ṣe túṣẹ. Nílẹ̀ káàárọ̀ oòjíire ọ̀pọ̀lọpọ̀ ìlú ń bẹ tó jẹ́ pé kì í ṣe ìlú àdàdálẹ̀ tí kì í ṣe ìlú tuntun tó jẹ́ pé ìlú ìṣẹ̀ǹbáyé ni wọ́n. Nínú ìlú ìṣẹ̀ǹbáyé ní ìlú Ògbómọ̀ṣọ́ wà léyìí tó jẹ́ pé kò ṣeé fi ọwọ́ rọ́ sílẹ̀ kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nínú rẹ̀ kí Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìlú la ó kàn lọ́nà kó tó di pa máa délùú Ìkìsì. Ṣùgbọ́n èyí tí a bá ti rí pé ó ti ń jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé báyìí a ó máa sọ nípa rẹ̀ níwọ̀nba. Ìrìn àjò wa sì ń tẹ̀síwájú lọ sílùú Ìkìsì o k'Olódùmarè kó sọ wá gúnlẹ̀ láyọ̀. Ifá níbi náà bá kú ọlọ́dọ̀wọ́ ẹni tí ń fẹ́ náà. Ọ̀rúnmìlà ní bòrùn ọ̀bá ràn mọ́ ọlọ́dọ̀wọ́ Olódùmarè. Adébá fún Ọlárìnà ká eléyìí tí ń ti òde ọ̀run bọ̀ wá sóde ìsálayé. Wọ́n láyán yan wọ́n lè ra òrìn. Ọ̀rúnmìlà ní kì í máa ṣe ti ṣe tọmọ tòun bá ní. Ó nítorí pé ẹni tí áyán bá yán ni máa kú sọ sínú igbó. Ẹni tí èèrà bá rìn ẹni máa kú sọnù sọ́dàn. Ìkan ṣoṣo lòrùn tí máa yọ lókè báyìí o tó bá sì di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ yóò sì tún padà sínú ilé bàbá rẹ̀. Àti wá àtẹ̀mí àti gbogbo ojú tí ń gbọ́ wa àjò tá a lọ tá ò ní dé a ò ní bá wọn rìn ní agbára lọ́wọ́ Olódùmarè. Àtúwàbà omi tútù ọba àríṣà ẹ ṣe. Tọ́ adúpẹ́ f'Olódùmarè. Ìrìn àjò wa láti lọ sílùú Ìkìsì lénìí ó mọ̀ jẹ́ nǹkan tí ó mú oríyìn ìwúrí wá fún wa púpọ̀. Bí a ṣe ń lọ nínú ìrìn àjò wa la bá tún rí ọ̀gọ̀rọ̀ àwọn babaláwo tán náà tún wà lójú ọ̀nà. Àwọn tí wọ́n jẹ́ olórìṣà nìkan òòjọ́ kan tí a tún pàdé ara wa. Gbogbo mọ́tò tẹ́rí tó wà níwájú lọ́ọ̀kan yẹn ìlú Ìkìsì ní gbogbo apáta ńlá ń lọ. Bákan náà làwọn mọ́tò tún bọ̀ lẹ́yìn wa o. Mọ́tò bíi 4 wọ́n wà lẹ́yìn wa. Mọ́tò 3 ó wà ní iwájú. Àwa náà àwa wà ní àárín láwa dàbí ọlọ́ba. Ifá náà ló tó jáyé bẹ́ o k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ìrìn àjò wa ó sì ń tẹ̀ síwájú. Ó kù díẹ̀
bí kìlómítà bíi 8 tá a fi wọ ìlú Ìgbẹ́tì ìyẹn nílé Ọyẹ́. Ẹ kú ojú lọ́nà bí ẹ ṣe ń bá wa bọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ sílùú Kìsì Àtúàbà. Báyìí la ṣe dé sí inú ìlú Ìgbẹ́tì ìyẹn nílé Ọyẹ́. Ọyẹ́ ọmọ wọn lóde Ìgbẹ́tì, Ọ̀rúnmìlà ló jẹ́ ó yé wa. Ìlú Ìgbẹ́tì nílé Ọyẹ́ ńlá dé yìí. Bí a ṣe sọ lẹ́ẹ̀kan pé ìrìn àjò wa pé ó sì ń tẹ̀ síwájú. Ọ̀rúnmìlà sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìdí funfun ò níran, àfẹnìyàn tí ó bá fi tiẹ̀ gbolẹ̀ lókù, tí ó bá fìdí gbolẹ̀ lókù, torí bàbá ní kò sẹ́ni tí ó fìdí gbolẹ̀ tídìí rẹ̀ ò ní funfun. Ẹlòmíì tún lè ronú pé bàbá á jórí táìsì ńkọ́, tó bá jórí rọ́ọ̀gì ńkọ́. Ìwọ mú táìsì kúrò ńbẹ̀ tàbí kó mú rọ́ọ̀gì kó mú kúrò ńbẹ̀ kó wá máa fìdí ẹ̀ gbolẹ̀ bí díẹ̀ ò bá ní funfun. Ìdí fún ní sọ bẹ́ẹ̀. Ìdí funfun ò níran, àfẹnìyàn tí ó bá fi tiẹ̀ gbolẹ̀ lókù. Adífá fún Ọyẹ́ eléyìí tí sọmọ wọn nílé Ìgbẹ́tì tí wọ́n ní kó yẹ orúbọ nítorí àṣeyọrí. Tí wọ́n bá dá ifá náà fún èèyàn, wọ́n ní lágbájá lọ rúbọ nítorí àṣeyọrí. Torí pé nínú ìgbà tí ń bẹ láyé, ìgbà òjò, ìgbà ẹ̀rùn, ṣẹ̀ǹkún kálukú ló ń lo ìgbà tiẹ̀, ìgbà Ọyẹ́ náà wà. Ọyẹ́ lọ́wọ́ méjì ló fi kẹta pé báwọn èèyàn bá ń dárúkọ pé ìgbà òjò, ìgbà ẹ̀rùn, báwo lòun náà ṣe di onígbà láyé tó jẹ́ pé ayé ó sì mọ̀ ṣèrántí tòun náà. Wọ́n láyé orúbọ tí wọ́n ní ayé ọgbọ́tọ̀ Ọyẹ́ náà o, wọ́n lẹ́bọ ni kórú. Nínú tí wọ́n sọ fún Ọyẹ́ nígbà náà pé kórú, wọ́n ní kó lọ rè rú èèpo ọ̀gẹ̀dẹ̀, ìyẹn èèpo ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, wọ́n ní kó lọ rè rú ní eérú, wọ́n ní kó lọ rè rú ní abẹ. Wọ́n ní tó bá ti rú, wọ́n láwọn ìrìn àjò yìí, ó ní bí wọ́n ṣe pé iṣẹ́ fásitì ìrìn àjò náà tí ó fi di ohun tí ò ní jẹ́ kó parẹ́. Wọ́n yàn léwúrẹ́, wọ́n yàn ní àkùkọ díẹ̀ ń bẹ̀, lọ́yẹ́ bá sì rú gbogbo ẹ̀ pátá. Ẹ̀rókè Ọyẹ́ lórí òkè tí àwọn yìí, ó ní àwọn ìbọ tí wọ́n máa ń ṣe níbẹ̀ o. Inú wa sì dùn pé bílẹ̀ Káàárọ̀ Oòjíire bó ṣe bàjẹ́ tó, àti ìgbúrò ọ̀rọ̀ yánmayànmá, ọ̀rọ̀ tí ò nítumọ̀ nípa ìlú Ọyẹ́ pé wọ́n mọ̀ ti dànù. Bó tilẹ̀ jẹ́ pé lórí òkè táwọn yìí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ni wọ́n ti máa yè síbẹ̀, tó jẹ́ pé lórí òkè yìí wọ́n ti yọ yàrá, wọ́n ti yọ ààyè oorun síbẹ̀, tí wọ́n níbẹ̀ làwọn ti ń lọ rèé pé góòdù àwọn. Àmọ́ bóyá àwọn tààlà náà ń bẹ o, ṣùgbọ́n èyí tá a mọ̀ tó dá lójú ni pé ẹ mọ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn wa bí wọ́n ṣe máa ń ṣe, bí wọ́n bá ti rí orí òkè kan ni wọ́n sọ pé àwọn ń lọ sórí òkè náà nìyẹn. Ṣùgbọ́n orí òkè tá à ń wò yìí, ó ní ìbọ tí wọ́n máa ń ṣe níbẹ̀. Ọyẹ́ rúbọ. Kò sí bí gbogbo ìgbà ṣe wà, èèyàn tí ń bẹ lókè èèpẹ̀, a lè ṣe ká mọ̀ mọ̀ ìgbà àtọyẹ́ o. Kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àkókò Ọyẹ́ la tún wà yìí. Àwọn bàbá wa tiẹ̀ lásà kan tí wọ́n máa ń dá, ọmọ gbọ́ Ọyẹ́ dé o funfun, ẹ̀rùn dé ọ̀jọ̀lọ̀, oníṣègùn ni ó fowó rẹ̀ mú kọ́ láyé ogbó. Ìyẹn òwe yẹn ní í ṣe pẹ̀lú àṣà ìbílẹ̀ ti ìlú Ẹ̀kú tọ̀dọ̀ tiwa. Ọyẹ́ dé o funfun, ẹ̀rùn dé, òjò dé ọ̀jọ̀lọ̀, oníṣègùn ni ó fowó rẹ̀ mú kọ́ láyé ogbó. Ìyẹn ni pé lákòókò ìgbà tí Ọyẹ́ tó bá dé, oníkálukú wa la máa funfun. Ìgbà náà ló ń ka ẹni tí è para ní àkókò ìgbà òjò, ìgbà ẹ̀rùn, la máa lọ rè wá ìpara ká láàmú fi para. Pàápàá jùlọ ẹ tún rí pé lákòókò yìí náà láṣẹ kíní yẹn ó máa ń bẹ lẹ́sẹ̀ àwọn ènìyàn tó yẹ pé ìgbà náà ni wọ́n wá lọ rè wá èpo ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa fi gbó tàbí irúfẹ́ nǹkan míì láti jẹ́ kí ojú ẹsẹ̀ tí ó là yẹn kó lè padé. Eléyìí ló ń fi ìsàmì ọ̀rọ̀ Ifá yẹn tó sọ ló fìdí ẹ̀ múlẹ̀ pé nílùú Ọyẹ́ mi ò gbóde lẹ̀ rí o, ṣùgbọ́n mo mọ̀ pé Ọyẹ́ ẹbẹ̀ ọ gbọ́dọ̀ mọ lékè ńkà kí Olódùmarè kó wá pẹ̀lú wa. Nínú ìlú Ọyẹ́ òun náà la wà yìí, ìyẹn nílé Ìgbẹ́tì. Mo wá fi ọlá odù Ifá yìí, mo fi súre fún orí kọ̀ọ̀kan tí ń gbọ́ wa látàárọ̀ tẹ́ ń bá wa fẹ̀mí rìnrìn àjò pé
àṣeyọrí yóò dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan tiwa náà gẹ́gẹ́ bí Fánà bó ti sọ lójú ìdè fún pé ìdí funfun ò níran àfẹnìyàn tí ọba fi tiẹ̀ gbolẹ̀ lókù dé afọ́yẹ́ tí sọmọ nílé ìgbẹ́tì eléyìí tí wọ́n ní kórúbọ kó lè bá àṣẹ láṣeyọrí wọ́n ní kórúbọ nítorí àṣeyọrí ó sì ka kí mọ̀lẹ́ ọjà rí ọmọ ẹbọ ṣe ìjẹ́ kì í pẹ́ bẹ́ẹ̀ ní èjìnà ẹ wá bá ní níwọ̀wọ́ rẹ ńlá bá ní lẹ́sẹ̀ ó bá rìsà a ó láṣeyọrí yóò tù fún wa yóò bà fún wa nílùú Ọ̀yẹ́ ìgbẹ́tì òun náà ní àwàyé nígbà tí ìrìn àjò wa tó sì tó ń tẹ̀ síwájú láti máa lọ sílùú Kìsì àwọn kinní àpáta yẹn ṣe rí i pé ńgbà tá a tiẹ̀ dárin bí ó ṣe bí ẹni fẹ́ dá sí méjì ṣùgbọ́n mi ò gómi mọ̀ bó yóò dá sí méjì mo tó rí pé àpáta yẹn tó ń tẹ̀ síwájú àpáta yẹn tó ń tẹ̀ síwájú o kódà súnmọ́ bíi àpáta yẹn wọ́n ti kọ́lé súnmọ́ bẹ́ẹ̀ tí wọ́n ti ń gbé pẹ̀lú ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àpáta yẹn pẹ̀lú bá a ṣe ń wò a ó rí i pé bí ìgbọ́ jẹ́ pé nínú àpáta ni wọ́n kọ́ ìlú yìí sí ni tó jẹ́ pọ́nà tá a gbà wọlé yẹn nìkan lọ́fẹ̀ẹ́ ní ọ̀nà àbáwọlé ìyẹn béèyàn bá torí pé àtàpá ọ̀tún àti apá àlàáfíà wa ní òkè yẹn wà ńlòkè yẹn wà ó wà lápá ọ̀tún ó wà lápá òsì wa ìrìn àjò wa sì ń tẹ̀ síwájú o a tiẹ̀ wá rí signboard kábíyèsí ìlú wọn tá a bá sì wà dárúkọ wọn láti kí wọn fúnlé o tó a kí bàbá wa Ọlọ́yẹ́ o ti ìlú Ọ̀yẹ́ tá a wà yìí kó lódùmarè kó jẹ́ kẹ́sìn ọba kó jẹ́ kó pẹ́ a ó máa rí yín bá wà ń bẹ̀ yín ẹ̀ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ ìrìn àjò wa sì ń tẹ̀ síwájú nínú ìlú Ọ̀yẹ́ eléyìí tí a wà yìí ire o.